olóríire ọmọ olóríire ọjọ́ yóò gbogbo ẹni tó bẹ ní gbèrè òkun gbogbo èèyàn tó bẹ ní gbèrè ọ̀sà gbogbo ẹni tó bẹ ní wọ̀rọ̀ tó tún fẹ́ ní ojúmọ́ tí mọ́ wáyé ẹ̀yin ará Ìjẹ̀bú ẹ̀mọ̀ tí a rè lé bàbá tó bí lọ́mọ olóríire ló tọjọ́ bí ó ẹ̀rí bàbá tún dé Bàsírù o Tàòfíìkì ni wọ́n mọ̀ kí dáadáa ní mo ní pé òní kékeré lọ́jọ́ mi rẹ̀ nínú ọdún tuntun 2023 ó wọlé dé wẹ́rẹ́ o olóríire pẹ̀lẹ́ mẹ́hùn Babátúndé o Bàsírù o Tàòfíìkì ọmọ olóríire pẹ̀lẹ́ mẹ́hùn èké ẹlẹ́wà bàbá Ilé-Ifẹ̀ ẹ̀kú ọkọ̀ Àbíkẹ́ o ìyá oníbejì mẹ́hùn gangan ní ọ̀rẹ́ díje fúláàtì lérè o ọ̀rẹ́ aláàjì Àkànó rèé o ìbò onígbàkó kárẹ̀ mo ní mo kí o pẹ̀lẹ́pẹ̀ wọn mọ̀ fún oríire onímbọ̀ dúpẹ́ pàtàkì lọ́wọ́ Olódùmarè ọba kí n sì dúpẹ́ lọ́wọ́ mọ̀mọ́ rẹ Aláàjà Sẹ̀rífàt Àdìbú ìyá mẹ́kọ́ ṣe bí mọ̀mọ́ yìí gẹ́gẹ́ ní ilé-ẹjọ́ gbàjọ́jọ́ jábọ́ alátìlẹ́yìn ní fún ọmọ pé dáadáa ni onídùúpẹ́ lọ́wọ́ Àsìmíyù Kọ́láwọlé bàbá Mariam èké Sẹ́mẹ́rẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àtàtà lẹ́rìí ọmọ olóríire pẹ̀lẹ́ mẹ́hùn ọmọ Gàníyù o Fálọ́dúró mo kí ọ pẹ̀lẹ́ ọmọ olóríire bàbá Ọlámilékan bàbá Akúrẹ́dé bàbá ẹni ọlárè o òkú ọjọ́ kìlọ̀ ní ọmọ kú oríire ọmọ ẹkùn ẹ̀yìn ló mẹ́kùn tó fi wẹ̀kùn lọ́gbọ̀ ọmọ ẹkùn tí kì í jẹrẹ kàsì àgbèrè ọ̀gá nìyí ọmọ ayòrò ọmọ àṣewọ̀pọ̀ mójúlé gbogbo ìyẹn nílé bàbá tó bí ọlọ́mọ àgbèrè ọ̀gá ọmọ ayòrò ọmọ àṣewọ̀pọ̀ mójúlé gbogbo mọ̀tẹ́gbẹ̀rẹ́ ojú ti lànà àgbèrè ọmọ wọn níjẹ̀bú nílé ìsàmẹ́hùn gangan ni èyí lọmọ wá jẹta mọ́tò àpàlọ́dà ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ìjẹ̀sọ̀ orí ti sáná ilé lẹ́wọ́ wá ti múná roko ọmọ fíjúrọ̀jà orí gbẹ̀ndẹ́kẹ́ ìrọ̀ ọ̀gbìn wá ti rọjà pàṣẹ ọ̀sọ̀ ọmọ ọ̀kùnrin òrè wá fíjú wọlé wọ́n bá jẹ́ sàrélé ọmọ wa ló kún ọ̀tẹ́rẹ́rẹ́ ọmọ wa ló kún ọ̀tàrà kò sí ìdírànjẹ tó fò gẹ̀gẹ̀ àgbàgbà ṣe ẹ̀yẹlé jẹ́lúlé bàbá tó bí ọlọ́mọ kẹ́rẹ́ ọkọ̀ Àbíkẹ́ ìyá àbẹ́ẹ̀jì ọmọ wa Ìjẹ̀ṣà ọ̀rẹ́ díje flat olóríire àgbèrè ọ̀gá ọmọ ayòrò ọmọ àṣewọ̀ṣewọ̀ṣewọ̀ kú mójúlé kúkú mọ̀dẹ̀gbẹ̀rẹ́ o ọmọ òròlé pa ọmọ òròlú jẹ ọmọ òrò tó kù yùmùyùmù ìrèmọ̀kú ara lágbẹ̀dẹ ọmọ awúkọ́ torí bí erí fún ìmúlọ́nà tirẹ̀ ọmọ wípé méje nìyẹn méje nìmọ̀kú òkú alára níjẹjá òkú àjẹrò wọn àjàgbé òkú oníkọlà wọn àjẹgbé òkú mọ́làmọ́lẹ̀ kú náà jẹ òkú gbẹ̀nùgbẹ̀nù níjojẹjá òkú gbẹ̀nùgbẹ̀nù níjojẹgí òkú onígbàjámọ̀ níjẹun orí ojúmọ́ òní mọ́ kó ọmọ alágbàdà mọ́ mú un jẹran òkú ọmọ alágbàdà ní mú un jẹran láàgẹ̀rí o ọ̀gá ni yóò máa yòrò ọmọ tí wọ́n kú mójúlé kúkú ọmọ kú lọ́dọ̀ ó kú lọ́dọ̀ wọn gbọ́lú ó kú lọ́dọ̀ wọn fìsà òkú kú lọ́dọ̀ lọ́mọ aráyé dá sọ́bù tó ń pèlè kú bọ̀ bí nílé àgbèrí ọmọ wa ọmọ ẹkùn
ilé bàbá tó bí olómọ ni ọmọ wá ọmọ ẹkùn ọmọ wá òkùnkùn tẹ́rẹ́rẹ́ ọmọ wá òkùnkùn ọ̀tàràrà ìrẹ́ ìjẹsà lísìlẹ̀ tẹ̀sán olótòló ẹ̀rú wẹ́wẹ́ bàbá níní sí pẹ́pẹ́yẹ ẹ̀yin lọ́mọ wá lókun tẹ́rẹ́rẹ́ ọmọ wá lókun ọ̀tàrà kò sí tìrẹ̀jẹ̀ tó fò gẹ̀dẹ̀ àgbàgbà ṣe ẹ̀yẹ lẹ́jẹ̀ ọmọ fíjú ọjà orí ìgbẹ́ndẹ́kẹ̀ ẹ̀yin lọ́mọ ọ̀bùrọ̀jà pàṣẹ ọ̀sìn ọmọ bùdú rẹ̀ wá fíjú wọlé mẹ́mọ́ bàjẹ́ sàṣọ́rọ̀ kárí ọ̀rẹ́ o mọ́ bàjẹ́ sàṣọ́rọ̀ ẹ̀yin lọ́mọ òkèlè gbé agbógungbòrò àdìgàgàgà lójú òkú bàbá Ilé-Ifẹ̀ o ẹlẹ́wà bàbá Ilé-Ifẹ̀ olórí ìwé òkú ọjọ́ bìrò ní Babátúndé ẹlẹ́wà Wàsíù tá ò fíìkì o tá ò fíìkì Bàsírù o Babátúndé ọmọ bá olùkọ́ sọ̀rọ̀ dájọ́ gbọ́ ẹlẹ́sìn ọ̀nà òdòdúgbẹ̀jọ́ ọ̀run ọ̀gbọ̀gbọ̀ tí mo dé yẹrí tó fọ́n ṣebí ìnira bàbá là bàbá rẹ̀ fọ́ bàbá Ilé-Ifẹ̀ ẹlẹ́wà ẹ̀kí gbogbo wọn ní gbogbo ìjẹ̀bú pátákó gbogbo lórí ire bàbá Ọlámilékan rèé o bàbá Kóredé o bàbá Ẹniọlá o ikú onípa àwọn ọmọ rẹ̀ kò nípa ó òní ṣerí ikú láyé òní dàkú láyé òkè ló ti mọ̀ fọ́hùn ayé òní pa ó ayé òní rí sí ọ oríire ní ti yẹ ìbùkún ńlá ní ti yẹ ìgbéga ní ti yẹ ní gbogbo ọ̀nà òní pọ̀ sán o ìgbà yóò ní ká ọ ìgbà ọ̀tá òní ká ọ ìgbà lẹ́mọ̀ lóògùn òní ká ọ ìgbà àwọn ọ̀tá òní ká ọ láyé torí kọ́ ọmọdé kì í ká gbogbo yá ìgbà àgbàlagbà ìkẹ́kọ̀ọ́ ojú ọ̀nà ìgbà àwọn oníwọ̀n kan kì í kájọ oko ìgbà yóò ní ká ọ òkè ló ti mọ́ ọ̀bọ̀ pé Jésù Kristi abámitọ́ ọlọ́lá ọmọ wọn lágbèrè o ọmọ yòrò o ọmọ tí wọn kó mójú ní gbogbo ọmọ ìpínlẹ̀ ojú ti lánà lé bàbá tó bí ọlọ́mọ ni orí rẹ̀ ò ní burú ò ní jẹni ẹbọra ò ní jagbèrè ò ní bẹ̀rẹ̀ kó jẹun ayé ò ní gbà ọ́ ò ní dààmú láyé ogún ọjọ́ bìnnú ni ó ogún ọ̀jẹ̀ ò ní ó èmi ọ̀lẹ́wọlé ajíkọ̀lówó Jésù tẹ́tẹ́ tó rọ̀bọ̀ tí kò bá bọ̀ rèé bá mi kí á bìrù bàbá àwọn gbólóhùn mo wí pé happy birthday